fẹ́ kó mọ̀ wípé ẹni tí kú bá pa apágbé ni o. Ṣé o wá rí ẹni tí kú pa tó ń lo àpájí? Tí irú ẹni bẹ́ẹ̀ bá ní àǹfààní àti wà láyé, ó yẹ kó tẹ̀ jẹ́jẹ́ ni. Ìtumọ̀ rẹ̀ ni wípé alágẹmọ tí ń rìn jẹ́jẹ́ ikú pa á ń bèèrè tà sí ọ̀pọ̀lọ́ oníjàgídíjàgan. Dákun kí lọ gbójúlé bí ìbá ṣe lọ́pọ̀lọpọ̀ bàbá mi tó jí ọ padà sáyé ó sì ti jí padà nu tó yẹ kó ọmọ sí jẹ́jẹ́ kó ọmọ rìn jẹ́jẹ́ kó wá lọ sì fẹ́ joyè kí lọ gbójúlé. Kò yé mi o. Kí n forí ara mi pamọ́ sá a máa ti tòjé bolo sàmì lọ́wọ́ tí ò sí bàbá ńlá kú ẹni tó lè bọ̀. Ẹ wo ẹni bá pé má joyè ìyálóde Kúdẹ̀tì ẹni bá pé má joyè ìyá mi bí ìbá jẹ lójú rẹ̀ ìjẹ lẹ́yìn rẹ̀. Ṣé ẹ wá lẹ́nikẹ́ni tó bá mi du oyè nínú ìlú yìí bí tóun bá jẹun tán láyé á lọ sanwó lọ́rùn ni nítorí pé kí ni èmi ti ṣetán láti joyè ìyá mi nínú ìlú yìí. Ṣé ó ní nǹkan tó gbé lẹ́nu tó sọ fún mi?